Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, ó mà ga o, ó ga o, kí ló dé? Ṣé a rí ká nínú ìwé mímọ́ ni? Even nínú ìwé mímọ́ Bíbélì àti nínú Kùránì. Níbo la ti rí gbọ́ pé èèyàn ń ṣe ọdún oyún? Àbí èèyàn lóyún, wọ́n ń pariwo ẹ̀ síta. Àbí èèyàn lóyún, ẹ jẹ́ ká yọ̀, káwọn èèyàn kan yọ̀ fún wa pé a ti lóyún. Nǹkan tí mo gbọ́ rí ni pé tí èèyàn tí mo délé ayé bá ní pé tí èèyàn bá lóyún tó bímọ, ayọ̀ ọmọ lámọ̀ tá máa ń yọ̀ o. A yọ̀, a sọ wípé a fẹ́ ṣe ìkómọ, kí gbogbo ayé wá bá wa ṣe àjọyọ̀ lórí ọmọ tá bí, pé kí wọ́n wá wo iṣẹ́ Olúwa nínú ayé wa. Nǹkan tí mo rí gbọ́ nìyẹn, tí mo rí mọ̀ nínú ìwé mímọ́, nínú ayé tí mo gbọ́njú bá nílé ayé yìí. Ṣùgbọ́n pé a ní ẹ jọ̀ọ́ ẹ wá bá wa yọ̀ o, pé a ti lóyún o, àbí ká gbé microphone kan bá announce ẹ̀, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ lágbájá, ó ti lóyún. Inú íńtánẹ́ẹ̀tì yìí ni mo ti rí. Ṣé ojú lílà, ojú ìlàkulà leléyìí àbí ayọ̀ wo leléyìí, àbí ayọ̀káyọ̀? Irú ayọ̀káyọ̀ wo leléyìí? Èmi ò rí rí, èmi ò dẹ̀ gbọ́ rí pé èèyàn ń yayọ̀ oyún, ayọ̀ ọmọ ni mo mọ̀ tá ń yọ̀. Eléyìí lágbára o. Ọ̀dọ̀ àwọn ìyàwó Ọọ̀ni ní palace ni mo ti rí gbọ́. Mo rí gbọ́ ní orí íńtánẹ́ẹ̀tì o. Wọ́n sọ wípé olórí Elizabeth ó ń yayọ̀ pé òun ti lóyún, pé kí gbogbo èèyàn bá òun yọ̀, àbí kí wọ́n announce ẹ̀. Kí ni fún ìtumọ̀ kí ni? A gbọ́ pé ó ti lóyún láàfin yẹn rí, pé Ọlọ́run ló yọ ọ́. Ọlọ́run ló yọ ọ́. Oyún yẹn ò dúró nígbà yẹn. Ó tún lọ ní ìmí, ó tún lọ announce ẹ̀. A rí níbi tó ti ń fà mọ́ gbogbo àwọn ọ̀tá ẹ̀, tó ń lọ mọ́ àwọn ọ̀tá ẹ̀, tó ń ṣe gbogbo ẹ̀. Tí ò bá rẹ́ni bá sọ̀rọ̀, ṣèbí ó láwọn òbí? Ṣèbí Elizabeth lóbí, ṣèbí ó ní ìyá? Kí ni àwọn òbí ẹ̀ dúró ṣe? Despite pé Ọlọ́run, òun ni aláàbò gbogbo wa. But a gbọ́ pé ẹni tó pe rẹ̀ ní Fọ́lọ́runṣọ́ tó lọ fi okùn ọ̀gẹ̀dẹ̀ tó fi ń gun ọ̀pẹ. Ó kù díẹ̀ káàtò. Tẹ bá bá wa pín ọ̀rọ̀ yìí, tẹ bá bá wa pín gbogbo iṣẹ́ yìí, tẹ bá wa pín kẹ́ subscribe, kẹ́ dẹ̀ pín dé ọ̀dọ̀, tẹ bá wa make sure pé ó dé ọ̀dọ̀ ìyá Elizabeth. Ẹni tó ní ìyá kò ń dégbò ẹ̀yìn o. Ẹni tí ò ní ìyá ò ń dégbò ẹ̀yìn o. Tó bá ní tán, ta ló fẹ́ máa bójútó? K'Ọlọ́run kó gbà wá. Ọlọ́run kó gbà wá o. Kó ṣàánú fún wa. Dr. Elizabeth, kó yá jẹ́ kí orí ẹ pé. Wọ́n ní tójú tìyẹ́ làparò fi ń ríran. Èmi ò mọ̀ bóyá Yorùbá ni ẹ́, but no matter. Ó jẹ́ Yorùbá, ó jẹ́ èdè kan. Wọ́n ní ibi gbogbo la ti ń kó adìẹ alẹ́. Bẹ́ẹ̀ ni. Ìgbà tó ti jẹ́ pé abẹ́ ọ̀run yìí ni gbogbo àwa t'Ọlọ́run dá gbogbo wa. Ọmọ Ádámù and Éfà ni wá. Kí ló dé tẹ fi ń yayọ̀ pọ̀rọ́? Tẹ́ ń yayọ̀ káyọ̀, tẹ́ ẹ̀ mojú, tẹ́ ẹ̀ mọ ara. Èèyàn lóyún fún Ọlọ́run, ó lóyún fún ọkọ ẹ̀, a dẹ̀ máa rawọ́ rasẹ̀. Tí ó bá jẹ́ ayé ìjẹkújẹ tí àwọn olórí, àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó wá sáàfin,
tán lọ ń gbé oyún olóyún wá fún kábíyèsí. Ẹjọ́ ò ń ṣẹjọ́ wọn. A dúpẹ́ pé wọ́n ní idà sword ancient idà bó ti wà ní ààfin tó ń lé wọn káàkiri. Ẹni tó bá ń ṣe ibi, àṣírí ò ní bò. Pàápàá jùlọ ní ààfin tó sọ pé òun fẹ́ fi kábíyèsí, ó fẹ́ ṣe, tó fi inú méjì wá fẹ́ kábíyèsí, tí ò ṣe inú kan, Ọlọ́run ló yé. Ṣùgbọ́n àṣírí èṣù ò ní bò ní ààfin yẹn. Àṣírí iṣẹ́ ibi, ẹni iṣẹ́ ibi ni Ọlọ́run ò fẹ́. Kò fẹ́ iṣẹ́ ibi, kò fẹ́ kí èèyàn wà ní, kí èèyàn máa ṣiṣẹ́ ibi. Ọlọ́run ò fẹ́ níbikíbi. Níbikíbi tá bá wà, níbikíbi tí tá wà lábẹ́ ọ̀run, ẹni bá ń ṣe ibi, ibi máa bà. A dẹ̀ ń gbàdúrà pé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ibi kẹ́ jáwọ́. Ayé yín lè ní tẹ̀síwájú, kó lè ní ìtumọ̀. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni nǹkan náà? Kí là ń gbé tà ń gbé? Tó jẹ́ pé kìkì ibi ṣáá lẹ máa máa rò lójoojúmọ́. Tẹ́ ẹ ro àlàáfíà, bí àlàáfíà ara yín fúnra yín tọ́lọ́run máa fi dáríjì yín, tẹ́ máa fi mọ̀ pé tọ́lọ́run máa sọ pé ó ti jáwọ́ nínú gbogbo iṣẹ́ ibi, jẹ́ kí n kọjú sí i, kí n ṣe lóore. A fi bí ṣáá ni. Ìgbà tí èèyàn bá gba Ọlọ́run gbọ́, á gba èṣù ló máa gbàgbọ́ náà. Kí ló dé tẹ fi gba èṣù láàyè nínú ayé yín? Tí èṣù fi yín lákàlàkà, tí èṣù dẹ̀ fẹ́ ba ti yín jẹ́. Lágbára Kristi, gbogbo ẹ̀mí búburú tó fi ń ṣiṣẹ́ ibi yẹn, Ọlọ́run á dáná sun gbogbo àwọn ẹ̀mí yẹn, á lè jáde kúrò nínú ayé yín láàfin yẹn. Eléyìí ò wá pọ̀ jù. Èwo ni kí èèyàn lóyún kó máa announce. Elizabeth kò ṣọ́ ara o. Ṣọ́ ara, ilẹ̀ ń yọ̀ o. Kò dáa o. Kò dáa o. Kó kúnlẹ̀ gidi gan, kó sọ fún Ọlọ́run. Ọlọ́run lèèyàn tú àṣírí ẹ̀ fún. Ọlọ́run ni, kì í ṣe èèyàn. Kì í ṣe èèyàn ẹlẹ́ran ara. Wọ́n bá sọ wípé òun fẹ́ kán mọ̀ pé oyún tèmi ò ń ṣe oyún ọmọ àlè. Oyún tèmi oyún kábíyèsí ni. Ẹ gbàgbé ẹ̀. Gbogbo àwọn tó ń lọ lóyún tí kì í ṣe kábíyèsí, ṣáṣírí wọn ò tú ni? Àṣírí wọn máa tú. Ìgbà tí Naomi lóyún tiẹ̀, ṣé wọ́n tú àṣírí ẹ̀ ni? Ṣé wọ́n polówó ẹ̀? Gbogbo ìwà ìbàjẹ́ tó wà nílẹ̀ ní ààfin yìí nìkan náà ni ó jẹ́ kí ẹ máa ṣe gbogbo yánmayànma tí ẹ̀ ń ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ lọ gbóyún olóyún, àṣírí yín tú. Tí ì ṣe oyún ọkọ yín, oyún kábíyèsí, àṣírí yín tú, ó pàpà tú náà ni. Elizabeth máa mikàn wá bímọ ẹ láyọ̀ àti àlàáfíà. Gbogbo ẹ̀yin tẹ fi inú ṣoyún nínú ààfin tó jẹ́ oyún gidi, tó jẹ́ from the kábíyèsí, gbogbo yín pátápátá lè máa bímọ yè. Ẹ fi inú ṣoyún yẹn lágbára Ọlọ́run. Ọlọ́run á ṣàbò lórí yín. Ẹ dẹ̀ fẹ́ yín gbọ́mọ pọ̀, gbogbo wa pátápátá la máa bá yín yọ̀ lágbára Kristi. Ẹ yé polongo oyún. Ọlọ́run ló fi síbẹ̀, àṣírí Ọlọ́run ní, iṣu Ọlọ́run ní, kò sí ẹni tó ń tú o. Ọlọ́run tó fi síbẹ̀, ó mọ àsìkò tó máa fi gbé jáde fún yín láyọ̀ àti àlàáfíà tí ò ní sí wàhálà kankan. Ó bá àwọn Sàtánì kó sọ wípé òun fẹ́ forí sọlẹ̀, kó lọ hug transformer, wàhálà ló kó rẹ̀ sí. Lórí oyún yín tó jẹ́ oyún òtítọ́, oyún òdodo tọ́lọ́run mú wá látọ̀dọ̀ ọ̀run fún yín. Through kábíyèsí. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ayọ̀ àti àlàáfíà lẹ máa fi bímọ yín o. Gbogbo aboyún ilé ayé yìí, gbogbo yín lẹ máa fi, bẹ́ẹ̀ ṣe fi inú ṣoyún lágbára Kristi. Ẹ fẹ́yìn gbọ́mọ pọ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. Bí ewé ṣe ń bọ́ lára igi tí kì í pagi lára, bẹ́ẹ̀ náà ló ṣe máa rí fún yín. Ní agbára Kristi Jésù Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe, kí ẹ comment. Ní orúkọ Jésù, Ọlọ́run á gbọ́ ti gbogbo wa. Amen. Bye.